ìtẹ́yìn ṣe tako ìlànà àlùkùránì ó tako sẹ̀ríà ẹ̀ ń bínú oríire arákùnrin Àgbàlá Gabriel yìí ni ọ̀rọ̀ ẹ̀sìn dẹ̀kọ́ ló dààmú Muyideen àti Àgbàlá Gabriel papọ̀. Only Jesus TV. Mo kí gbogbo ojú tó ń wọlé Jesus TV lọ́wọ́lọ́wọ́ ojú tẹ́ fi wo kò ní fọ́ ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ a máa tún tuntun wá fún wa lónìí gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ pé gbogbo tó bá ti ń lọ ní àyíká wa àti ní gbogbo àgbáyé láwọn máa fi tó wa létí èyí tá a tún mú wá fún wa lónìí ó ga lága jù ẹ wò ó ẹ ní láti lọ wò fún wa yín bẹ́ẹ̀ bá ṣe wò ẹ má gbàgbé láti bá wa comment láti bá wa like àti láti bá wa share ẹ̀yin tẹ́ ní subscribe náà ẹ bá wa subscribe kẹ́ notification bell yẹn bá ṣe ń jáde ní tuntun a lè máa bọ́ sí ojú ọwọ́ wa ó yá lókè lọ́hùn. ẹ jọ gbogbo ẹni tó bá pàdé láìfọ ẹ máa bá mi share rẹ̀ ẹ bá mi like ẹ jẹ́ bá mi share rẹ̀ ẹ jẹ́ kó go viral. mo rí kan nínú àáfàá Muyideen charger ẹlẹ́kùn egbére tí gbogbo àáfàá ọba bọ́ sórí social media tí ó bá láwọn kan ń tọrọ nǹkan kò tọ́ sí wọ lẹ́nu ó gbàgbé ń tọ́pẹ́ ẹlẹ́kùn jọ́ kìíní àná ni pọ́n lẹ́kún lọ́jọ́ kìíní àná ẹkún egbére tó ń sún wọ̀rùwọ̀rù tó ń sún wọ̀rùwọ̀rù òbóde mọ̀ gbọ́ wọn ló ní oní wọn fún mi ní 300,000 ta ló fún mi olóògbé pé wọ́n ra màálù fún mi nítorí Àgbàlá Gabriel ta ló ra màálù fún mi kí ni mo ń ṣe tí mo ra màálù ẹlẹ́kún egbére àfáà Muyideen charger àbòsí ìjọ kìíní àná náà lọ́sọ̀ọ́ dẹlẹ́kùn láàrin ayé àbòsí ìjọ kìíní àná lọ́sọ̀ọ́ dẹlẹ́kùn sọ gbàgbé pé online ló ti rí mọ́tò rẹ ni online wọ́n bú ọlọ́kọ̀ online ni gbogbo tí mo ṣe pẹ̀lú Àgbàlá Gabriel ní ìrètí kankan lọ́dọ̀ ẹ̀dá kankan àfọ̀dọ̀ Ọlọ́run torí pé àbòsí àti tẹ̀jẹ̀lẹ̀ ń ṣe pẹ̀lú ẹ̀ àṣírí ti tú o ẹ méjì awúrú làwọn ẹ méjì àwa pẹtísẹ̀ kiri kankan mọ́ ìkànnù àfáà Muyideen ti bóde ẹ gbọ́ ìkan nínú àfáà Muyideen ti bóde àwọn lọ́ọ̀yà kan ní dìde fáwọn lọ́fẹ̀ẹ́ àwọn èèyàn dẹ̀ ń sọ fún wọn pé àwọn ọmọ kún ọ lọ àwọn ìka abáramọ̀rẹ́ jẹ́ bí irú wọn lòdù wọn ẹ méjì àwùlẹ̀ wá pẹtísẹ̀ kiri kankan mọ́ àwọn tí ó wà ń bẹ̀ ní ẹ ti bóde yìí ó ti fẹnu ara rẹ̀ sọ mọ́sálásí tó dẹ̀ sọ jẹ́ kí n sọ tọrọ fún ọ mọ́sálásí ìta nǹkan lọ́wọ́ ìkọ́lá àkọ́kọ́ mọ́sálásí fẹ́mi èmi tó ń wò yìí 20 ọdún tí màálù mi ti ń sáré kì í ṣẹgbẹ́ ìsásùn kan ó gbọ́ arákùnrin yìí àbáfọ́ ló sọ 20 ọdún tí màálù mi ti ń sáré kì í ṣẹgbẹ́ ìsásùn kan tó ti yé ọwọ́ ta mo ti gba màálù ọwọ́ ta mo ti gba màálù ẹ ń sọ ní kóòtù ìta bá fẹ́ kó dání tá sọ pé Àgbàlá Gabriel ṣe bí ìta fẹ́ mú náà ní gbé ọ̀nà nígbà tá ẹ̀dẹ̀ wẹ̀ sí Islam ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn Islam ẹ̀sìn tó pé ìfọ̀kànbalẹ̀ lẹ̀sìn Islam ẹ̀sìn tí máa kó yàn pa lẹ̀sìn Islam ìwọ náà sọ ní ìsìn pé arákùnrin ṣe lóore ẹ jọ ẹ̀yin àfáà Muyideen ẹ mọ fẹ́ kẹ́ ẹ yọ dáadáa tí Àgbàlá Gabriel ṣe Muyideen ẹ yọ lẹ̀ aburú tẹ wá tẹ̀yìn rò pé Àgbàlá Gabriel fi ṣe Muyideen ẹ yọ ṣe bí àfáà ní tí wọ́n bá fẹ́ sọ ìdájọ́ sìn ní gẹ́gẹ́ kí ni ṣẹ̀ríà sọ fún wa kí ni ṣẹ̀ríà sọ fún wa kéwù ní ayé kò yé wa mọ́ ìmọ̀ pọ̀ jù ọ̀fẹ́ ẹ̀sùn tèwé tàgbà o èyí tó lè kó wa yọ ǹsán ẹni tó bá parọ́ sínà mọ́yàn kí ni ìdájọ́ ṣẹ̀ríà rẹ̀ ìwọ náà dẹ̀ ń sọ lẹ́nu rẹ̀ wípé onítàn ló ń rí wọn báyìí àmọ́ kò ní evidence torí kò ní record ọ̀dẹ̀ tún gbà pé lóòótọ́ ni ẹ̀yin àfáyà ẹ̀dẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ̀dẹ̀ bẹ̀rù Ọlọ́run àkókò tí mo ní òtún kẹjọ
ẹ bá mi sí à program yìí mọ́sáàsì wa tó ọdẹ ni wọ́n bá wa kọ́ ọ̀gbọ́ òní ìkọlá ṣẹ̀ṣẹ̀ ń pèpè mọ́sáàsì o táwọn kìrìsìtẹ́nì ti ń fún èmi support táwọn mùsùlùmí fún wa ní support kì í ṣẹ̀ṣẹ̀ tí ọ̀rọ̀ Muyideen Ìjájà alábàárù Bódìjà tó ṣẹlẹ̀ àtàgbẹ̀lá Gabriel ni wọ́n tó ń kó a lọ́wọ́ o ẹlẹ́kùn ẹgbẹ́rẹ́ 2006 mo ti ń gbénu ilé mi sọ lórí burúkú àfa 2005 ni mo ti sàràfà 2006 mo ti ń gbénu ilé mi 2008 lọ́lọ́run ti kọ́kọ́ fún mi kọ́kọ́rọ́ ọkọ̀ 2005 tí mo sàràfà kò tí ì sí social media kèsì 100 kìrìsìtẹ́nì lọ́nà mi Mẹ́kà ní 2005 sọ̀rọ̀ tí Muyideen ni àfọ̀ ọmọ àfọ̀ bàbá àgbà alágbàjì àgbà olúwájúwe ara rẹ̀ fún wọn wọ́n dẹ̀ mọ ìṣe tá a fi bá gbogbo ayé ṣe ilà àwọn àfọ̀ àwa fi ju gbogbo àfọ̀ àtọ̀sẹ́kùnú ayé lọ. bàbá àgbà alágbàjì àgbà máa bá oníkálukú ṣe bí kádìrì táàkì yìí wọ́n dẹ̀ jàrí ọlọ́run lára rẹ̀ wọ́n dẹ̀ rí pàwọn gbin tọ́lọ́run àti bẹ̀rù ọlọ́run sínú ayé ẹ̀. wọ́n owó tí wọ́n bò mí lórí mọ́sáàsì ju tí wọ́n rò lọ ilé ọlọ́run ni mo ti kọ́ mọ́sáàsì sí abakú paki pure water ọ̀rọ̀ Muyideen àti Àgbàlá Gabriel ò tí ì ṣẹlẹ̀ ìgbìyànjú di ẹ̀fọ́ ọjọ́ ọlọ́mọ bá tiẹ̀ jẹ́ àjọkọ́ ni aláìjọ Ọlábísí Sànúsí láti Amẹ́ríkà àjọkọ́ ni Alubadil Hamid Adéjùmọ̀ àjọkọ́ ni Abdul Hamid ẹjẹmọ àjọkọ́ ni àwọn olórí eré pọ̀ tá a jọ kọ́ mọ́sáàsì náà. àwọn olórí eré pọ̀ tá a jọ kọ́ mọ́sáàsì náà. ọ̀rọ̀ Muyideen ò tí ì ṣẹlẹ̀ wọ́n máa gbọ́ ẹlẹ́kùn ẹgbẹ́rẹ́ 2013 ni mo ti ń rán yẹn ní Mẹ́kà bó ṣe ń wò mí látara àwọn olórí eré yẹn tọ́lọ́ ń kó sí mi lọ́dọ̀. 2014 tó ta tó wà bẹ́ẹ̀ yìí mo tún rí ẹni tó gbọ́wọ́ mi sàràfà kí láàfà àtà tí ó pèrè ẹ̀ lọ́wọ́ àwọn olórí ire ni wọ́n yí mi ká ní èmi ò láwọn olórí burúkú èèyàn lọ́dọ̀ bíi ti gbogbo orú yìí. èlò ní 300,000 mi sínú ẹtí ẹ̀ lè máa fi 3 million halẹ̀ mọ́ ọwọ́ abóde ta ló fún mi 300,000 ọyẹ kó bóde kó lè dá kó ń tọ̀hún bóyá káàtì rẹ lọ́wọ́ gbogbo ìta ń ṣe yìí à ń ṣe nítorí pé ìta ń ṣe tako ìlànà Al-Qur'an ó tako sẹ̀ríà. ìta yìí ṣe tako ìlànà Al-Qur'an ó tako sẹ̀ríà ẹ̀ ń bínú oríire arákùnrin Àgbàlá Gabriel yìí ni ọ̀rọ̀ ẹ̀sìn dẹ̀kọ́ ló dá Muyideen àti Àgbàlá Gabriel papọ̀. ẹsẹ̀ lọ mẹ́sìn ọmọ akéwù tẹ ẹgbà lọ́sẹ̀ gẹ age of 40 years tó lóun practice Islam rí tí dídìrì òpònú yín tẹ̀ ń pè lọ́mọ ìyá yín dídìrì òpònú yín lọ́mọ ìyá yín tó sọnù ẹni tí ń jẹ́ Muyideen tó kọ kìrìsìtẹ́nì tó wọnú ọkọ ẹ̀. kí ni tẹ́ fẹ́ Àgbàlá Gabriel ṣe olórí táwọn ní ẹ̀sọ́ ẹ̀pọ̀ bá wí àtẹ̀yìn àti lọ́ọ̀yà yín ṣé ẹ̀tọ́ lọ́hùn ni ẹ̀tọ́ lọ́hùn àsúlẹ̀ mùsùlùmẹ́ẹ̀tùn yawmal qiyamah gbogbo tí jẹ́rìn àbòsí pátá irú ẹni bí ó wà ní òkùnkùn látàyé dọ́run ni ọwọ́ láwọn lọ́ọ̀yà kan wọ́n sọ mí ti ara wọn ṣé nítorí ọ̀ṣun ayé yìí náà. Emmanuel Muyideen gbogbo ẹ̀yin àfa yẹn lọ jókòó kẹ́ lọ ronú iṣẹ́ olóore tẹ́ máa ṣe pọ̀ èyí tẹ́ ń ṣe kì í ṣiṣẹ́ olóore ẹ̀ ní ládàá kẹ̀kẹ́ tẹ́ gbà wájú Ọlọ́run ẹ lọ jókòó ẹ ronú àti bọ̀tán ṣe bó kálukú yín náà bímọ
ṣe bẹ́ẹ̀ lẹ́bi ẹ̀ẹ́dẹ̀rú ẹ̀ sì jẹ́ kí ìbẹ̀rù Ọlọ́run ò sì jókòó lórí ẹ̀mí yín. jẹ́mẹ́ ló bá ń sí Quran 2 Suratu Bakara aya 245 Kùránì orí kejì ẹsẹ̀ 245 kí ló Olúwa sọ bẹ́ẹ̀ ẹlẹ́kùn ẹgbẹ́rẹ́ súnmọ́ bí kò wá gbọ́. Al-Qur'an Olúwa ni máa ń sálẹ̀ dé yukiridu láà kọ́rìdọ́ ní asanan Olúwa ní ta lẹ́ni náà tí ó yọ Ọlọ́run lówó tó dáa ìbá jẹ́ mùsùlùmí ìbá jẹ́ kìrìsìtẹ́nì. àwọn ni wọ́n kún alówó kọ́ mọ́sálásí ní sí ọ̀rọ̀ Muyideen àti Àgbàlá Gabriel ṣẹlẹ̀ ìdẹ̀kọ́lẹ̀ mi tó bẹ̀rẹ̀ àgbésẹ́nu Islam ọmọrú ẹ̀ tẹ́ pẹ̀lú kó máa dùn ni fárùlì ulama yìí lórúkọ mi fákàrùlì ulama yìí ìyẹn àwọn àfà àpòmù Ìkirè Ìkòyí ọ̀bẹ Suratu Mu'min ọ̀bẹ Kọ̀dìríyà gbogbo tí jẹ́ Kọ̀dìríyà àpòmù Ìkirè Ìkòyí èmi ni fárùlì ulama yìí wọn gbogbo tí jẹ́ Suratu Mu'min àpòmù Ìkirè Ìkòyí èmi ni fárùlì ulama yìí wọn irú àfà wo ló ń pè mí náà. Mọ́sálásí tá a kọ́ sí abá Kúpákí láti inú Ramadan àti kìrìsìtẹ́nì lájọ kọ́ ọ̀rọ̀ Muyideen àti Àgbàlá Gabriel ò tí ì délẹ̀ àti mùsùlùmí lájọ kọ́ ṣé bá a rí nú àwọn tí ẹni tó jẹ́ mùsùlùmí irú yìí tó lóun ò lè fún owó kún owó mọ́sálásí wọn ó nítorí pé àwọn Tìjàníyà ọmọ kírun bẹ̀ ṣé mùsùlùmí dẹ̀lẹ̀ yìí àbọ̀tá Ọlọ́run ni. ṣé torí pé Àgbàlá Gabriel wá jẹ́ kìrìsìtẹ́nì ẹ wá rò pé mi ọmọ ṣe ń tọ́lọ́wọ́ ọ̀fẹ́ máa tẹ̀lé lórí àbòsí máa wá tẹ̀lé lórí jìbìtì mi lè tẹ̀lé yìí o wàláì mi lè tẹ̀lé yìí o mo tó sọ pé mo stand lórí ti Muyideen tàǹtẹ̀tì àtàgbàlá Gabriel mo dúró lẹ́yìn Àgbàlá Gabriel Ọlọ́run dẹ̀ ń bẹ lẹ́yìn ẹ̀ ta ló fún ọ ní 300,000 tá ń fọ màálù bàbá ẹ ló kú ní àbíyá ẹ ló kú tó fẹ́ sòkú ẹ tí ẹ bọ̀ ní màálù èsì ọ̀rọ̀ ní Sùmùràtìlì làwọn àfa àwọn akọ́kọ́ wà gbogbo Sùmùràtìlì mọ́mìnì tí ọba ti mèsì ọ̀rọ̀ ọmọ àlè ní kí n sọmọ ọkọ mo fi ní kéwú wà tí a ké tẹ̀lẹ́gbẹ́ kẹ́kọ́ àwa òdìbò kí wọ́n tó yàn wá síbẹ̀ Kùránì ló yàn wá o kì í ṣèjọba kéwú wà táwọn ké tẹ̀lẹ́gbẹ́ kẹ́kọ́ àwọn òdìbò kí wọ́n tó yàn wá síbẹ̀ Kùránì ló yàn wá o kì í ṣèjọba Àgbàlá Gabriel ò lẹ́nì kẹ́kọ̀ọ́ lọ́lọ́run wàlẹ́ ọlọ́lọ́run gbogbo ẹlọ́yàtọ̀ ni wọ́n sọ mí ti ara wọn àwọn èèyàn wá ń pè yín wọ́n ń dáwọ́ jọ lórí ọ̀tẹ̀ wàláyé sídùú sọ́ọ̀lì mi nà ìlà àsáàrà kò sí tí ó gbẹ̀yìn gbogbo ẹ̀yin alábòsí ìbànújẹ́ àtòfò ni ó parí ìgbésí ẹ̀yin alábòsí. ìbànújẹ́ àtòfò ni ó parí ìgbésí ẹ̀yin alábòsí. àfa Muyideen súnmọ́ bí 2005 tí mo lọ Mẹ́kà kìrìsìtẹ́nì ló rán mi kò tí ì sí social media kò sí Facebook ọmọ orí ẹ̀ tó ń bá sọ̀rọ̀ ni. tolúbàdàn mi bá wọ níkà mọ mẹgbẹ bá bẹ ẹni tí mo ṣe àáfàá ni mí tí mo fọwọ́ gbá ẹran tí ì ṣẹ́gun 2005 mo ti sàràfà kìrìsìtẹ́nì ló rán mi kọ̀dẹ̀ ní kánú asọ́ọ̀sì kò ní kánú asọ́ọ̀sì 2006 lọ́lọ́run ti kọ́kọ́ kó kọ́kọ́rọ́ alẹ́ fún mi tí mi dẹ́ sọ ní jìbìtì táwọn olóríire sùn mí àwọn tí wọ́n ṣe alábòsí tí wọ́n ṣe kà bí ẹ̀yin wèrè tẹ́ ń fi ti máa ṣe ayé Àgbàlá Gabriel Ọlọ́run lẹ dojú ìjà kọ Ọlọ́run dẹ̀ dojú kọ yín. 2008 lọ́lọ́run ti kọ́kọ́ fi kọ́kọ́rọ́ ká lẹ́mi lọ́wọ́ Mr. Bush Gallant kìrìsìtẹ́nì lẹni tó ra bùn mi
àárín ayé mo ti ń wí mo ra mọ́tò náà lọ́dún náà ní 250,000 sọ̀rọ̀ Àgbàlá Gabriel bẹ́gbà náà ni ẹni yóò pé ká lọ ṣọ́ọ̀ṣì àfa àmọ́ ń gbádùn lẹ́kṣọ̀ yín mọ́dẹ̀ tó kọ́ ọmọ rẹ̀ ní kéwú ẹni ọ̀rọ̀ ọkọ̀ fún mi gbà náà mo kọ́ ọmọ rẹ̀ ní kéwú àwọn ìṣẹ́ka àti wákẹ́ lọ́sọ̀ mi di àfa ọmọ bíbí inú rẹ̀ àwọn ìṣẹ́ka àti wákẹ́ lọ́sọ̀ ọmọ rẹ̀ kéwú kìrìsìtẹ́nì di bàbá àfa àmín ya Allah Babátúndé àmín ya Allah wọ́n sí ẹ̀mú kúrú bí àmín ìwọ wá òbòdì òní mo gba 300,000 lọ́wọ́ ta ni tó bá fẹ́ sọ̀rọ̀ nípa mọ́sálásí owó tí wọ́n fún mi pẹ̀lú mọ́sálásí mílíọ̀nù ni o owó tí àwọn èèyàn bù mí pẹ̀lú mọ́sálásí mílíọ̀nù ni o kì í ṣe 1,000 ìtàdé la fẹ́ fi ṣe ìsì ọ̀rọ̀ Àgbàlá Gabriel dẹ̀dẹ̀lẹ̀ ikọ́ ni àwọn èèyàn tó ń súnmọ́ wa pẹ̀lú kíkọ́ mọ́sálásí tí mo kọ́ ní abà kópakí ní pure water gbogbo ẹ̀ lọ́gbẹ́sẹ̀ àárín ayé ibi mọ́sálásí náà wà ó ti dá oró kí àtúnṣe àdínì tí wèrè ọ̀pọ̀lọpọ̀ ti ń ṣe lẹ́yìn pẹ́ ń fojú olóore gúgi àwọn kìrìsìtẹ́nì dẹ́bò mí láti kọ́ mọ́sálásí náà àwọn mùsùlùmí bò wá láti kọ́ kọ́dà àwọn oníṣẹ̀ṣe wọ́n fún wa lówó tá a fi kọ́ mọ́sálásí abakúpakú. tá a fi kọ́ mọ́sálásí abakúpakú inú Ramadan ni ọ̀rọ̀ t'Àgbàlá Gabriel sọ ti délẹ̀ ni. mi ìsínú ẹni tó lè rọ́ọ̀pù ẹni tó mèsì Sumuratul Muminin wàláì tàláì á mèsì ọ̀rọ̀ ju tá ń dálẹ̀ lọ. ṣebí Honorable Sunday Igboho ọ̀bọ̀ onílẹ̀ kọ́lọ̀ mú bàtì Igboho jẹ́ láíláí máa bá ní dúró tì jẹ́mi ogun má fàbúrú ṣe má fàbúrú ṣe ọmọ má fàbúrú ṣe ìyàwó fún jọ lásìpẹ́ wọ́n bọ̀ onímọ́tò ní social media ó ti gbàgbé ìgbà tó ń sunkún ni ó gbàgbé ìgbà tó ń sunkún ni Jésù tọrọ fún ọ èyí tá à ń sọ ìwà láì tí a bá wá bò mí lódìdí ilé aláàjì kọ́ máa dùn torí pé o dúró ti Àgbàlá Gabriel abùn olódìdí ilé màá gbà á aláàjì kọ́ máa dùn abùn ní odidi káà yìí màá gbà á. kí ni program yín ṣé gbogbo wa láwa tẹ̀lé pẹ̀lú ìbàjẹ́ ọjọ́ tí wọ́n bù ọ ní mọ́tò ṣé bó rò pọ̀ fẹ́ máa fẹnu bà ayé àwọn àfa àgbàjẹ́ ni kọ́nà tó mú ọ lẹ̀ kásìrì ìdí tó tú kó tó padà ṣẹ̀sìn. ọ̀rọ̀ ìwà ìmọ̀ọ́rẹ́ tẹ́ẹ̀dẹ̀ ń wì ṣé bí sẹ̀rí àṣẹ kọ́ wa rèé ṣé bálùkùránì ṣe kọ́ wa rèé. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣé ìlànà tí Muhammad fi lélẹ̀ ṣe lẹ́ ń tẹ̀lé yìí ẹ̀yin àfáà yìí àtàkù ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù ọjọ́ tẹ́ẹ̀dùn níwájú Ọlọ́run tẹ́ẹ̀dùn òròjọ́ alágbára ayé rọra ṣe elétè ayé rọra ṣe mọ̀nàfìkì ayé rọra ṣe mọ̀nàfìkì ò ní rójú rere Ọlọ́run ẹ jẹ́ lọ́wọ́ Suratu An'am Quran 6 verse 160 Quran 6 verse 160 ìwọ ni wọ́n níṣẹ́ tí mo bẹ̀rẹ̀ ètò ìgbésí ayé mi àfá yìí èèyàn mẹ́rin ló ti tọwọ́ mi sàràfà àwọn òsínú ẹ tí bọ́tà máa ṣe fáàrí ni mi ìdá ẹ̀sọ́ lówó àmọ́ ló ń kó àwọn olóríire èèyàn tì mí wàláhì mi ìṣòlówó àmọ́ ló ń kó àwọn olóríire èèyàn tì mí nínú mùsùlùmí nínú kìrìsìtẹ́nì tí wọ́n dẹ̀ gbà fọlọ́run lára mi. àfá yìí wàláhì tẹ́nìkan bá dé lọ́la yìí tọ́pẹ́ aláàjì kọ́ máa dùn ọ̀nà Òdodo TV
gba kọ́kọ́rọ́ Corolla yìí àbùọ́ màá gbà máa jẹ́ kẹ́ ẹ mọ̀ yìí pé wọ́n bú wọn dáǹsì ni Àgbàlá Gabriel tá à ń sọ yìí wàláhì tàláhì súnmọ́bì láìláìláìláwà mi ní nọ́mbà rẹ̀ lọ́wọ́ dépò pé màá pè é gbẹ̀lẹ́ pé màá bá a sọ̀rọ̀ mo fi ọba tó lẹ̀mí mi búra. Àrísálà wòlíì Ọlọ́run kàdá bẹ́ẹ̀ tí ń bù kátó ọjọ́ orí rìsálà mi àbúrò ní sí ọbùnmi ọlápọ̀lá alukurian gbogbo ilé mi ń kọ́ yóò rọrùn dání ọlápọ̀lá alukuriani ìránṣẹ́ Ọlọ́run tá à ń ṣe àní jẹ̀bi bọ́ ọbẹ̀ ọlábọ́lọ́ ń ṣètò ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ló dààmú ìdí ní àtàgbàlá Gabriel pọ̀ ìwọ wá fẹ́ rò pọ̀ fẹ́ lòdù ìwọ abáramú oore jẹ́ yìí tá a lẹ́ni tó bá ṣe tó dalẹ̀ rẹ̀ rí tá a lẹ́ni tó bá ṣe tó gbẹ̀yìn bẹ́ẹ̀ bọ́jọ́ sí inú mi dùn pé rìsálà ti wà mí ẹlẹ́kùn egbére wọn ni wọ́n wà bọ́dẹ̀ pé àfàyẹ́dẹ̀wé láwà ní ó ní wọ́n fún 300,000 mi 300,000 ọmọrú ayé tọba tó ní mi tó gbé mi sí ni wọ́n wá ra màálùú fún ta ló sọ fún ọ pé ra màálùú fóun ìnáwó kí ni mo ṣe ti ra màálùú fún mi kódà tí ẹ bá ra màálùú fún mi ń gbà bọ mi ìṣènáwó ńlá kẹ̀kẹ́ tí ń pa màálùú torí pé mò ń kí Kẹ́hìndé Àgbàlá Gabriel Kẹ́hìndé Àgbàlá Gabriel là ń kí tọ́ra màálùú fún Muyideen ọmọ akéwù rẹ. Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel ọ̀làǹkì dáwà kọ́ lè ń ṣe yìí tó bá jẹ́ pé dáwà gidi lè ṣe ni àwọn alùsùnà sùn wọ́n sọ̀pọ̀tì yìí alùsùnà tó jó lórí ire kẹ́kọ̀ọ́ lè sọ̀pọ̀tì yìí ẹni tẹ́yìn pẹ́ fẹ́ wẹ̀ sí Islam ẹni tó pé 40 years tó ní wò practice Islam rí tó dúró wájú kẹ́nu yìí tó ní wọ́n mímí kí n ọkọjá lọ human rights ó ní wọn mímí kí n mọ́ ló ń sọ̀rọ̀ ìbẹ̀rù Ọlọ́run dẹ̀ sílẹ̀ mi yín àmọ́ ọ̀rọ̀ rí ọjọ́ mi lójú ọ̀rọ̀ rẹ kọjọ́ mi lójú ọ̀tẹ̀lé odidi wòlíì Ọlọ́run bó o ṣe jàǹbẹ́ tó òun náà ló borí ẹ ọ̀rọ̀ ẹ̀sìn kọ́lọ́pàá Muyideen àtàgbàlá Gabriel pọ̀ náà bẹ́ẹ̀ bá dẹ̀ fẹ́ ṣe tọ́lọ́run ọ̀gbọ́ kò sẹ́ni tí ò lè ran iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ kìrìsìtẹ́nì lè ràn yàn lọ́wọ́ ìdájọ́ ẹ̀sìn ọ̀tọ̀ ìdájọ́ àánú ọ̀tọ̀ tó o bá lọ sẹ́sìpítù tá ara rí ọ̀bá yá tí a bá ní kìrìsìtẹ́nì ọ̀wá tọ́jú ẹ̀yẹ kó gbé ọmọ tọ́jú rẹ ni. bẹ́ẹ̀ ni ọ̀dàlẹ̀ Àfáà Saheed Shittu ọ̀dàlẹ̀ balẹ̀ kú ọ̀dàlẹ̀ láti gbójú kọ lẹ́yìn Àfáà Saheed Shittu oríire wo ni tó bẹnu ayé ẹ̀ mọ́ ó ń bẹ́ kiri ni bí gàlà ó ń bẹ́ kiri. rìsálà mi ní gbùrù aburú sí ọlọ́pàá alukuriani yóò jọ rọrùn fún wa dalẹ̀ ọlá àwọn ẹni Ọlọ́run kí ló dé ọdẹ wa pé wọn 300,000 èmi ọmọ ẹ jẹ́ pẹ̀lú kó máa dùn ni èmi Ọlásùnkànmí Àkànmú ọmọ bíbí ìlú Ìkirè ìlú tí wọ́n bí mi sí ni ibẹ̀ ni mo ti parí ẹ̀kọ́ tẹ́ bí ìyá mi sí tẹ́ bí bàbá mi ibẹ̀ ni mò ń gbé láti yọ ọdún yìí tó bá dúrọ́ọ̀pù nílùú kò yìí tó bá lọ lọlé kọ́mọdù wọ́n gbé ọdẹ lẹ́nu ìwọ tó ní tọ́ka sí kẹ̀kẹ́ yìí ṣé bí gbogbo orú wa yìí ńlá bọ́ ọdẹ sí lábẹ́ aṣọ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ ẹ nílọrin díẹ̀ kọ́ ló kù kọ́ ọ̀sẹ̀ wọn ni ọmọ lọ wò wá alábòsí burúkú Àlùkùránì ní kò sẹ́ni tí ò lè ràn yàn lọ́wọ́ ẹ̀yin àfáà kìrìsìtẹ́nì lè kún wa lọ́wọ́ dáadáa oníṣẹ̀ṣẹ̀ tó bá lágbára àti rẹ̀ ó lè ràn án lọ́wọ́ dáadáa ìdájọ́ ẹ̀sìn ọ̀tọ̀
ànáfùkù bẹ̀yìnẹ́kùn àǹfààní láàrin ara wọn ọ̀tọ̀ọ̀tọ̀ adẹ̀lá àǹfààní àti sọ tí wọ́n bá ń ṣe tí ó bá dáa fún wọn kùránì ò pé a bá wọn jà èdè òfin Islam bil hikma wà mọ́ ìsà àṣànà àfáàrísà láre àbúrò mi ni ọ̀rẹ́ mi ni ó ti pè mí sákèésí kára tó dójú lé bàbá ẹ ṣe jí orí báyìí ṣe jí orí báyìí òdodo ọ̀rọ̀ ni àfáàrísà là kò sọ̀rọ̀ bí ọdẹ ti rí bẹ́ẹ̀ náà nu látara present ìwọ wá bóde pé àwọn lọ́ọ̀yà kan lọ́ọ̀yà wo kámúfíà tí ń kọ̀ ní ilẹ̀ tí ń gálàbà tí fi àtúnkẹ́ sí ra ọlọ́run wọlé àpé àánú ni Àgbàlá Gabriel ṣe fún Muyideen ìwọ wá ń sọ lẹ́nu rẹ pé sọ́ni kó pè ń ó ń tajà rẹ̀ jẹ́jẹ́ rẹ̀ aláìmọ́ rẹ̀ mọ̀ ní ẹ̀yìn èyí o ọ̀rọ̀ tí ò tí ẹ̀ lè jọ mí lójú náà ẹni ọyọ́ kù nínú ẹrọ̀fọ̀ ó fi bí sú ẹni tó ọba rìtẹ́ ìrọ̀kọ̀ fún ọ ó fi bí sú ẹni ọba rìtẹ́ ìbùn ọ nílẹ̀ ó fi bí sú kí ló fẹ́ jọ mí lójú ọ̀rọ̀ ẹ nínú ọ̀rọ̀ tiẹ̀ kò lè jọ mí lójú inú omi ara rẹ̀ jí ara rẹ̀ ẹran ara rẹ̀ ọ̀dàlẹ̀ ni ọ́ mọ̀nàfìkì ni ọ́. ọba gbóòórùn ààrẹ Sùmúrátùl Mùmínì wo ẹjẹ nsọ tọrọ fún lónìí o bàbá àgbàlagbà jẹ àgbà èsì ọ̀rọ̀ ni wọ́n kọ́kọ́ kọ́ wa kó tó kan kéwù toríjọ tá a bá délé kéwù jọ́nà ni ó ti kọ́ wílá wà ní fún wa wọ́n gbàgbára wọ̀ wá ọmọ Sùmárà kan tó bá yẹ ojú ọmọ àlẹ́ ni ètò yìí ń dẹ́wò ìsànàbí dẹ́rù ẹ̀ wò ànábì bá wọn kìrìsìtẹ́nì ní Mẹ́kà ó ṣe dáwà fún wọn ni ọba wọn Mọdínà wọn jọ gbé Islam lárugẹ ni àwọn tó gbàgbà àwọn tí ó gbà ọgbà ẹbẹ fọlá bá tẹ ẹyọ bẹ́ẹ̀ tí sómi ló mu kú ẹ̀yin àfáà mi mílíkì máa gbọ́ àfáà máa gbọ́ súnmọ́ bíi Suratu An-Ni'am Quran 6 verse 160 Olúwa ní máa ń jà bí asánàtì ẹnikẹ́ni ọba àjẹ́ mùsùlùmí ọba àjẹ́ kìrìsìtẹ́nì ọba àjẹ́ oníṣẹ̀ṣe tó ọba ṣe dáadáa kan fàlàwù aṣerú ní àmùsálìà mẹ́wàá láàfin dá padà kọ̀sẹ́ni tí ò lè kúnyàn lọ́wọ́ kọ̀sẹ́ni tí ò lè ràn yàn lọ́wọ́ tó wà lọ́wọ́ ní Suratu Rahman Quran 55 verse 60 Olúwa tó ní alíjàsá ulẹ̀ ìsàní ilalinzan fabi ayyalai rabbikuma tukasiban Olúwa ní kí láàbì sẹ̀sán dáadáa ẹni ọba ṣe dáadáa láìsàn ṣe dáadáa ni wèrè yìí fi ń sọ f'Àgbàlá Gabriel ṣé dáadáa lè fi sẹ́yìn ṣé dáadáa àti Muyideen àtẹ̀yìn àfọ́ rẹ̀ àti lọ́ọ̀yà tẹ̀lé ẹ̀ lọ́ọ̀yà ti dìde sí i táwọn lọ́ọ̀yà bá dìde tí wọ́n kún in lọ́wọ́ tó ń sọ ní social media Ọlọ́run bẹ lẹ́yìn Àgbàlá Gabriel Ọlọ́run bẹ lẹ́yìn Àgbàlá Gabriel àti lọ́ọ̀yà àyìn àtẹ̀yìn ṣe é tọ́ lọ́ọ̀ni. Ọlọ́run kan ní pé ta ló fẹ́ bá Ọlọ́run jà ta ló fẹ́ bá Ọlọ́run jà náà ìwọ ta ni àti ta ni pẹ̀lú ta ni níwájú ta ni jagunjagun ìgbà gbogbo ló ń ṣẹ́gun jagunjagun ìgbà gbogbo ló ń ṣẹ́gun ìbá àwọn àgbààgbà àbá yìí má jẹ́ fi yẹ̀yẹ́ pa ẹ́. kéwú orí ìwé kéwú orí atẹ́gùn tí gbogbo èèyàn bá tiẹ̀ máa sọ̀rọ̀ yóò wá jẹ́wọ́ bàbá alágbó nígbà tó ọ̀rọ̀ ayé tẹ̀lé àbá Saheed Shittu mọ́ ó ti di bàbá alágún mú ó ti ń wọgbó kiri ó tún wá wọgbó náà ọjà rẹ̀ ò tún tà mọ́
ọwọ́ ń wá ní tó fẹ́ fi load ó lè load ó ti lulẹ̀. Àgbàlá Gabriel wàláhì tàláhì súnmọ́ bí láìlẹ́dí láìláì láwà ní ìrí ní rírí ojú báyìí rí lẹ́yìn social media. Débi pé sọ yí pé mo wá gbé bùkátà kan lọ wájú ẹ̀. Àmọ́ gbogbo ayé rí àánú tarakùnrin ṣe. Sáàdì lájú rẹ̀ kẹsọ́ dibi ẹ̀yìn àwọn àfáàmú ìdí nìyẹn bẹ́ẹ̀ bí pẹ́tísàn o. Kọ̀ọ̀kan Aláàjì Oríyọmí Àmúsáàtì o ọ̀rọ̀ ti sọ́ra rẹ̀ o. Àwọn àfáà rẹ̀ ti bóde o. Àwọn àfáà bóde wọ́n dẹ̀ láwọn lọ́yà kẹ́tí fáwọn support àmọ́ àwọn lọ́yà yẹn ọ̀tọ̀ lọ́hùn. Àwọn lọ́yà tí ẹ fẹ́ tú jẹ. Ẹjọ́ téèyàn ó rò tí ó jàre tí ò ní rò fún rẹ̀. Ó kẹ́ fẹ́ sọ pé Muyideen ní Àgbàlá Gabriel báyàwó òun sùn evidence yìí dà. Ẹ̀rí yín dà fídíò lẹ́ni lọ́wọ́ ni àbí rẹ́kọ̀d èyí lọ sọ́ọ̀sì èèyàn Muyideen nìkan ti wí láàrin ayé ó lòun ló ń rí obìnrin fúnra òun ó lòun ló ń bá sọ̀rọ̀ ó lọ́gbà lọ́mọ ìgbà tí ń bá sọ̀rọ̀ sẹ́lẹ̀ yìí tó bá sọ̀rọ̀ tó ṣe wẹ́ẹ̀dì tán ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù ojú àti sun yín bẹ́ẹ̀ dẹ̀ kú láyé jọ kẹtẹ́ pàdé Ọlọ́run. Bá a ti wọ apáláyé tó ẹ ti gbẹ̀ ipá pẹ̀ lọ́rùn jù bẹ́ẹ̀ lọ ni. Gbogbo alábòsí ni ó jìyà. Alábòsí ẹ̀dá kò ní ṣe nǹkan rẹ̀. Gbogbo alábòsí ni ó jìyà. Gbogbo alábòsí ni ó jìyà. Alábòsí ẹ̀dá kò ní ṣe nǹkan rẹ̀. Gbogbo alábòsí ni ó jìyà. Gbogbo alábòsí ni ó ṣòfò. Alábòsí ayé kò ní ṣe nǹkan rẹ̀. Gbogbo ẹ̀yin alábòsí pátá ẹ jẹ ìyáláyàyà. Wàláì tàláì gbogbo ayé mo tún sọ fún pé àwọn ọlọ́pàá aṣọ 11 wọn ìsalábòsí. Ọ̀rọ̀ téèyàn bá mọ̀ ń pẹ́ mo ti fi sí ti wọn ni àwọn ọlọ́pàá aṣọ 11 wọn ìsalábòsí. Ọ̀rọ̀ tí pẹ̀mí pẹ̀lú wọn pọ̀rí tí mo rí pé aṣọ lórí ire ni wọ́n orí ire wọn ọ̀dẹ̀ ní dorí ibú. Mùsùlùmí ti bẹ́ẹ̀ sọ 11 kìrìsìtẹ́nì ti bẹ́ẹ̀ sọ 11 olórí ire gbogbo wọn. Ẹ máa lulẹ̀ ni ẹ̀ ń sọ kóòtù ẹ̀ ń sọ ní kóòtù ẹ̀ tìrìtì kéèsì mímíkì pẹ̀tísàn mímíkì ẹ̀ dàn fún jẹ́ nǹkan díẹ̀ fún yín pẹ̀tísàn ìbanilókọjá ẹ̀ dàn fún Muyideen ní Àgbàlá Gabriel fẹ́ pa àwọn ẹ̀ dàn fún Muyideen ní Àgbàlá Gabriel fún ní freedom ẹ̀ dàn fún bóyá tì í mọ́nú yàrá kan ni bóyá sún sẹ́kẹsẹkẹ ni ẹ̀ dàn fún ó ní tí ó bá ti fún ní 5 million olóhùn òbóde láti kílíà ọbáyàwó oṣù kò báyàwó oṣù níyìn ò lé ẹ̀ dàn fún. Wọ́n ti lulẹ̀ Adémọ́lá Ògúntóyè ọwọ́ mátàmọ́ ọmọrú ẹ tí ẹ pè ní kó máa dùn ni èmi tí mo lé aṣọ ọrùn mi mo lè tọrẹ ọlọ́rẹ ni mí ẹni ọba jọlọ́rẹ ọmọ ọ̀rọ̀ rẹ gba. Àmín. Ṣé gbogbo wa wàá sún adójúkọ bìkan náà ọwọ́ ní àwọn lọ́yà dìde sí àwọn lọ́yà wo sáwọn yẹn tọ́lọ́ ni àwọn yẹn wá fún yín support ok àbáfọlọ́sọ ẹ̀yin lẹ́nu pẹ̀tísà Àgbàlá Gabriel Ọlọ́run ló fẹ́ dojú ìjà kọ kọ̀dẹ̀sẹ̀ tó bẹ́ẹ̀ tó lè dojú ìjà kọ lọ́hùn tí ò ní kábùkù bọ́bẹ̀. kíkẹ́nu yóò tiẹ̀ bóde èyí tẹ̀ ń ṣe yìí ẹ̀sùn abala bíi tí ó ṣe ńlá Muhammad sallallahu alaihi wasallam tó ti dẹ́rù ẹ̀ wo
àwọn wo lànàbì ṣerú ẹ̀ fún àáfàá tí ń gbé yẹn lọ ní ẹjọ́ tẹ arrest yẹn ìwọ pẹ̀lú tani ara yìí ẹ sọ̀rọ̀ yìí kákàkàkàrà kẹkàrà yìí mú dàrá yìí ìsàlìmọ kárí mà fi àáfàá kìnnà sùkìrà wà ìnàmá bí kàfíyà yadiribi masali gbogbo èèyàn lè yẹn lérò gbogbo àáfàá lè ta sí má ta sí sùmùrà o àmèsì ọ̀rọ̀ gan o kọ́kọ́ gbàgbé ọ̀rọ̀ kéwu o àmèsì ọ̀rọ̀ o káwá pé kéwu a máa gbé ọ lọ síbi tọ́jọ́jú orí ẹ̀ lọ ni o a ní kí wọ́n kó àwa pẹ̀lú ẹ̀ bóde kájọ wá tírìtì sàgírábì ṣé wọ́n kọ́ wọn ní sàgírábì ni bàbá àgbàlagbà jẹ àgbàmọ́ ni bàbá àgbàlagbà ní gbogbo àgbà àjàgbé ọlọ́run bàbá mi àgbà aládìsá àgbà nílùú kiri àfáà mi àfáà góòwú àwọn àfáà àwọn ìbáyẹn sábòsí ni bàbá àgbàlagbà jẹ àgbà àwọn ìdá ìbáyẹn jájẹ sìn torí gbogbo ayé ni wọ́n fẹ́ kọ́ mọ̀nà ẹni tá a dẹ̀ fẹ́ fi mọ̀nà ẹ kọ́kọ́ bá sọ̀rọ̀ ẹni ẹni ọbẹ̀ kọ́ dọ́lọ̀ mọ̀ olùwàgẹ́ ní fáàrì fún ní kọ́bùlà ń tàbùdú ni. olúwa ní ẹ mọ̀ mí ká tó máa sìn mí ẹni tó fẹ́ júwe ọlọ́run fún ọkọ̀ ọ̀sọ̀ di ìwọ ọ̀sùn náà dòun diwọ́ ọ̀sùn diwọ́ sọ̀wọ́ náà dòun náà ẹ̀yin tẹ́ ní mẹ́mórì sójú wa ní òsè àbùkù àtẹ̀sẹ̀ tẹ́ bàbọ̀ bí okùn ṣòkòtò báyìí ní okùn gbọ̀nàgbọ̀nà àfààyè torí kí wọ́n bá kọ́ mọ́sáàsì wọ́n fún 300,000 ẹ̀lọ ní ètò dídí màálù ọmọ àwọn olórí rẹ̀ afẹ́ ra igi 850,000 àwọn kìrìsìtẹ́nì ni wọ́n rà á 300,000 tó ń sọ yìí alájọ Ọlábísí Sànúsí ló fún wa mùsùlùmí ni ọkọ̀ bùn wá ní owó ogi ni àbẹ̀dẹ̀dẹ̀rẹ̀ ní ọ̀ọ́ ni igi tí mo lọ ra sọ́ọ̀mẹ̀lì tí gbogbo ayé rí èpè mú àfa yìí ni àbọ̀ ya wèrè ni òsì náà ní bẹ́ẹ̀nu ayé tó fẹ́ sọ́ dídàkudà báyìí àtúndébi àti ragi owó tá a gbò tó ká owó ogi kìrìsìtẹ́nì kan ló tún sẹ́ni 154,000 ọlọ́làájì ẹ̀ gbọ́dọ̀ jẹ́ gbèsè igi afẹ́ra géètì mọ́sáàsì sọ̀rọ̀ pé owó tí màá fi jẹun ni wọ́n bù mí ni tí wọ́n bá wá bù mí gan nothing concern you kò kẹ́ odidi èèyàn kan lọ́ra géètì 450,000 fún wa ó tàn tó fi kún owó mọ́sáàsì ni 600,000 ló tàn gbélé lẹ́ẹ̀kan náà lódidi bóde kọ́ sún àgbèsè rẹ̀ nú ayé tó a bá wá ní àlẹ́tọ̀ àwọn kìrìsìtẹ́nì ọ̀lẹ́tọ̀ láti kún wa lọ́wọ́ pẹ̀lú ilé ọlọ́ntàǹkọ́ fún mi ní ẹ́fídẹ́ǹsì ẹ mọ́kò tí àdíìsì fẹ́ mi o gbogbo àwọn àdíìsì tó kálukú yìí tẹ̀ ń gbélé ẹ̀rọ yẹn lọ kó dàsákú ẹ bẹ́ẹ̀ ni ó ṣe irúgbẹ́ bí irúgbẹ́ òbú kọ́ ẹ̀dẹ̀ máa kọ́wọ́ bọ̀yẹ̀ lẹ́nu Suratul Mumini ó ní làwa ni kì í sọ̀lẹ̀ ó ní làwa ni kì í sọ̀lẹ̀ bó bá dìjà kábọ̀ láwa ni wò láwa ni lórí tí mo bọ̀ yìí mo tún gbé sórí padà ó gbàfà ẹni mo tún gbé orí padà yìí ó ní làwa ni kì í sọ̀lẹ̀ bó bá dìjà kábọ̀ láwa ni ká lura wa àbá wọ́n gbé ní bílọ̀ wọ́n rọ̀ mílíọ̀nù lórí orí tẹ́ ni àwọn àbá àwọn ìsàbòsí ni kò dẹ̀ sẹ́ni táwọn ò lè bá ṣe tọ́ra fẹ́ kó kálukú jèrè ọlọ́run afẹ́ kó kálukú jèrè ọlọ́run àní kí lárakùnrin yìí ṣe gan ọmọ kí oyin bóde ọ̀pára ọmọ ọlọ́bàyàwó òun sùn kọ̀rẹ́rì mú wa ó ní fi kú léhun kiri kọ̀rẹ́rì mú wa
Ọlọ́run free Ọlọ́run ní freedom sóde mọ́lẹ̀ ni ó ń rẹ̀ kó Àgbàlá Gabriel ń lé Èkó wọ́n jọ ń lọ ó ń lọ Ọ̀yọ́ wọ́n jọ ń lọ bọ̀dà Muyideen wọ́n wọ́n lè lórí ebe rí ó tún lòun ò ní freedom ṣé bó ti ní freedom tó bá jẹ́ pé ẹ̀yin bá dáa kò yẹ ká béèrè kankan lọ́wọ́ Àgbàlá Gabriel mọ́ ẹ̀yin àfáà yìí kò yẹ béèrè mọ́ ṣé bẹ́ẹ̀ ni kò dáa kí kìrìsìtẹ́nì ó ṣe yẹn láǹfààní ìtàn béèrè lọ́wọ́ Àgbàlá Gabriel yìí àwọn kìrìsìtẹ́nì ni wọ́n dájọ́ kìrìsìtẹ́nì l'Àgbàlá Gabriel tí wọ́n dájọ́ fún mùsùlùmí là ń béèrè ẹ̀tọ́ fún yìí. ẹ̀gbọ́n ẹ̀yin àfáà Muyideen ẹ̀tọ́ wo lẹ ń béèrè lọ́wọ́ Àgbàlá Gabriel ṣe bẹ́ẹ̀ ní kódà kí kìrìsìtẹ́nì ó ṣàǹfààní fún mùsùlùmí lẹ́nu tí gbogbo owó tí ń dájọ́ sọ́dọ̀ Àgbàlá Gabriel àwọn kìrìsìtẹ́nì ni wọ́n dájọ́ mùsùlùmí náà kún wọn lọ́wọ́ o àmọ́ kìrìsìtẹ́nì ní Àgbàlá Gabriel tí ń san owó náà sákàǹtì ẹ̀ kí lẹ́tọ̀ọ́ tẹ́ fẹ́ gbà fún wàlẹ́ orí ń ta yín tó bá jẹ́ kí mọ́sáàsì mi ní bọ̀ nínú jẹ́ mo promise ẹ pé lọ́sẹ̀ tí ń bọ̀ àwọn ayé wọn rẹ̀ mọ́sáàsì tán àkótó wọ́ wọlé mọ́sìkì rẹ̀ ọ̀gbọ́ ó kú ló kù ẹni tí ó bá para rẹ̀ nú yín kọ́ parẹ́ wọ́n fún 300,000 ó nu owó tá a lọ fi ragi aláàjà lọ́dẹ̀ fún wa ọ̀gbọ́ efu ìyàwó mi ni ẹni tó fún wa is my wife ẹni tó fún wa is my wife ọ̀gbọ́ kò la etí ẹ ọmọ lójú Jésù ẹni tó bá ti béèrè àṣàánú rẹ àṣàánú àbá kọmọsáàsì gbogbo alábòsí ni ó jìyà o alábòsí ẹ̀dá kò ní ṣe nǹkan rẹ̀ gbogbo alábòsí ni ó jìyà gbogbo alábòsí ni ó jìyà alábòsí ẹ̀dá kò ní gbogbo yẹyìn tẹ̀rù pẹ́fẹ́ fún Muyideen ní charge and support inshallah rahman ẹ gbèrè ìtìjú ni ọlọ́wọ́ wọlé apẹ́ kì í ṣe Muyideen nìkan ní Àgbàlá Gabriel help Muyideen nìkan kọ́ l'Àgbàlá Gabriel ṣàánú nínú mùsùlùmí àìmọye mùsùlùmí l'Àgbàlá Gabriel ràn lọ́wọ́ àìmọye kìrìsìtẹ́nì ló ràn lọ́wọ́ ọlọ́wọ́ ìṣẹ̀dá gbogbo wọn dìde yóò fún Àgbàlá Gabriel support ẹ jẹ̀bi bọ̀ ni gbogbo yín pátá lẹ́lulẹ̀ ọlá abọ́lọ̀ ń ṣe tónú ọlá rẹ̀ ọlá abọ́lọ̀ ń ṣe tónú agbára rẹ̀ àfẹni tí ń barí sọ rẹ̀ nù yín ní fúlẹ́sì bọ́ ọ bá pé ọ̀rọ̀ sọ èmi ò ní pẹ́ sọ fún ọ gbogbo tí ń lọ láyé jọmọ̀ gbogbo ayé yẹn ẹ jẹ́ àfọkànbalẹ̀ àwọn ọlọ́pàá sọ 11 wọn èsì alábòsí olóríire ni wọ́n. wọ́n bàbá yẹn ti rí ọ̀rẹ́ wo abáfọlọ́sọ láìpẹ́ ó rí pé wọ́n bùn mí ní mọ́tò kọ́kọ́rọ́ ká báyìí ń nà báyìí tí pé wọ́n tún ti bùn mí mọ́tò fọláńsẹ́ wọ́n ti bùn mí mọ́tò máa fi hẹ́ very soon. àánú mo ní ká Muyideen níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ṣé mo gbà yín lámọ̀ràn ẹ̀yin àfa rẹ̀ mo ní ẹ Muyideen ẹ̀yin play sọ̀kan tí Islam kọ́ wa ẹ play wá dáníyà tí Islam kọ́ wa ẹ play àlàáfíà tí bẹ́ẹ̀nu Islam mo ní ẹ Muyideen ẹ mú lọ́dọ̀ Àgbàlá Gabriel kọ́ bí Àgbàlá Gabriel dèdèrè yín àní kíni kọ́ lọ bẹ̀bẹ̀ sí
ẹ jẹ́ jọ kẹsẹ̀ bọ̀ bí kún ló lóko níbi tàkútẹ́ ni ẹ̀ ń so ẹ̀yẹ competition mẹ́rin bàgbàlá Gabriel ọba ní competition 30 báwọn míì náà ọba ní ikọ̀ tiwọn kẹ́ ẹ lọ mú bẹ́ẹ̀ ẹ dá lọ kẹ́ ní Àgbàlá Gabriel ilé tẹ́ fẹ́ torí ẹ̀ para yín Àgbàlá Gabriel lè fálù rẹ̀ kó ra lọ́wọ́ ọmọ yìí kó kówó ẹ̀ fún fún yín lámọ̀ràn ṣe ẹ gbọ́ Àbújá lẹ̀ ń ṣe ń bọ̀ jẹ́ pé ìkà àtọ̀ ẹ̀tanú àbòsí mọ̀nàfìkì rìkìsí ó ń bẹ lórí ẹ̀mí yín sí arákùnrin yìí. Ìwọ àfáà rẹ̀ náà dẹ̀ sọ yí pé ó ní kì í sí ọ̀rọ̀ ẹ̀sìn lọ́dà wọn pọ̀ nígbà tó mọ̀ pé kì í sọ̀rọ̀ ẹ̀sìn lọ́dà wọn pọ̀ kí ló tún wá fẹ́ máa lọ̀pọ̀ mẹ́sìn sí bí kún ló lóko bí tàkúté ní ìpàdé dàlà ẹ̀ ń so. Àgbàlá Gabriel náà mímíkì gẹ́gẹ́ ṣáàgì mímíkì ṣáàrò polówónú kéèsì yìí ni arákùnrin ọdẹ dákẹ́ kò fọ wàhálà kẹ̀kẹ́ ẹni ẹsẹ̀ ẹni tẹ́ jẹ̀bi rẹ̀ dákẹ́ abalabi tá a ti kó ṣe mistake nobody about mistake mélòó l'Àgbàlá Gabriel ṣe kí lè fẹ́ kó wíńtà. Ọ̀gá o ọgbọ mo stand o mo dúró lórí ẹsẹ̀ mi o if you talk rubbish to me I will reply you immediately ṣé for me correct if you talk rubbish or bad to me I will reply you immediately o tún wá ń ṣépè fún ọmọ ọlọ́mọ o ń ṣépè fún Yàyà Gàmbàrí kí ni ìwé èpè tó wù kí ni ìwé èpè tó wù ṣé bí wọn náà bímọ ọlọ́yọ̀ máa lọ skul lọ́rán skul ọyọ̀ máa lọ kọ́ṣẹ́ lọ́jú ilé ẹ̀kọ́ṣẹ́ ẹ̀yà alábò wàláyé sídù sọ́ọ̀lì mi ilà àṣàrà wàláyé sídù sọ́ọ̀lì mi ajáfọ́lásádé Abdulgani àbúrò ní sẹ́yìn wàláyé sídù sọ́ọ̀lì mi ilà àṣàrà. Alábòsí kankan ò ní jèrè láíláí. Ìwọ bàbá ẹlẹ́kùn ẹgbẹ́rẹ́ gbogbo ayé ti mọ̀ pálábòsí ni ọ́. Ọba àyẹ̀sẹ̀ lóṣù mẹ́fà rí. Ẹni ọba bá ṣe láàrin oṣù mẹ́fà ó ti rí burúkú ẹ̀. Rìsálà mi ṣebí ẹbí wọn náà ti sá mi. Mo sáré sọ pé pamariba graduate ni mí. Abẹ́rẹ́ wọn ará bíi. Táwa dọ̀tá ara wa ní mùsùlùmí kìrìsìtẹ́nì oníṣẹ̀ṣe àti bára wa lábẹ́ sẹ́mọ̀ náà bó o láṣìjọ bára wa ṣe táàbì fúnra wa nídánilẹ́kọ̀ọ́ tí Islam ó fi gbòòrò àwọn bàbá wa tí ń ṣe dá wà lánàá àìmọye eléégún tí ó wẹ̀ sí Islam nígbà bá sọ̀rọ̀ ẹni wọ́n kọ́kọ́ dọ̀rẹ́ ẹ̀ náà ká tó polú ẹ̀sìn fún un. Àìmọye ìyá Ọ̀ṣun tó dìyẹ ilé à wọ́n kọ́kọ́ dọ̀rẹ́ ẹ̀ náà kẹ́tọ́ polí ẹ̀sìn fún un. Àìmọye ìyá Ṣẹ́go bàbá Ṣẹ́go tó dìyẹ àfáà tó di bàbá àfáà wọ́n kọ́kọ́ di ọ̀rẹ́ rẹ̀ náà kẹ́tọ́ polí ẹ̀sìn fún un. Ọwọ́ ni wọ́n ti fá àfáà yẹn 300,000 èmi náà máa fi 300,000 yálẹ̀ mọ́ èmi. 300,000 tó ọmọ tí mo kọ́ kéwù gẹ́ǹbù mi 300,000 àwọn tó lòun kọ́ bẹ́ẹ̀ mi èyí tí ń bù mí ju 300,000 lọ. èmi tí mo lọ mọ́kà ọ̀fẹ́ kìrìsìtẹ́nì lọ́rọ̀ mi mọ́kà 2005 ni mo ti sàràfà. bàbá ẹlẹ́kùn ẹgbẹ́rẹ́ 2005 yọkùn inú ọjọ́ orí ẹ̀ 2005 mo ti sàràfà. wípé yóò sì kọ́kọ́ kónú ilé ẹ̀ tí àkọ́kọ́ lé àkọ́kọ́ 2006 lọ́nà tí kò kọ́kọ́rọ́ lé fún mi ṣẹ́rù mi lẹ́nìkan mọ̀ ṣe pàrẹ̀ bí pa òun wà tí ó jẹ aláwọ̀ ní gbà
kẹ́ bà ìsìlámù ló kọjẹ́ kìrìsìtẹ́nì lọ́dọ̀ ọ̀ràn mi ní Mẹ́kà ṣé màá wá parọ́ ni wípé lọ́wọ́ dẹ̀ kọ́kọ́ fún yẹn ní kọ́kọ́rọ́ káà Mr. Bush Gallants 2008 ni mo ti ń gun ọkọ̀ tẹ́ẹ̀dùn ní kọ́lọ́ mọ́ padà gbáǹdì wa mọ́ kọ́lọ́ mọ́ gbáǹdì wa mọ́ ọlá bọ́lọ̀ ń ṣe tó nu ọlá rẹ̀ àlùbáríkọ ọlá àfààní ọlá ìyá tó bí mi. mo ra Mr. Bush Gallants ẹni 250,000 kìrìsìtẹ́nì ló ra bù mí. mélòó nínú àwọn mùsùlùmí gan tọ́lọ̀ ń kẹ́ lọ láàánú mélòó ebe ilé máa sún àfa pé owó fisabili láì ibo ni màá mú kó sí ẹ máa bá àfa tọ́jà pé kákọ́ máa ń kí olójó kò tí ẹ máa bá jà sówó olóde ò ń tàgùn mú gbogbo ẹ̀ ló ń tà sánẹ́bí ń tàgùn ewé ọ̀gá yìí àtẹ̀kù ọ̀gá yìí ẹjẹ́ asọ́sẹ́ tí ń ṣe nígbà tó sábòsí ọ̀sábòsí tọkọ̀ wà rọ́nà gbégbà mọ́ ọwọ́ ń lọ já ọwọ́ ń wọgbó kiri èkú ọ̀gá oní ọ̀wọ́ àmọ́ tí ń fi èso làpálàpá funfun ṣe èso làpá pupa ẹ ti lulẹ̀ òkú alágbà ìwọ́n ọmọ tí ń fi ṣe ṣé wọ́n yẹn lọ́wọ́ àbóde ọwọ́ a máa púrúfù ara ẹ̀ bí èyàn gidi it's not you it's not you rìsálà mi ṣe bóyá kọ̀rẹ́tì it's not you ẹ wo ojú òní tiwa gbogbo ẹ̀yin èèyàn àwọn tí wọ́n pẹtísàn Àgbàlá Gabriel mọ́ wà wọn kì í mọ́ àwọn àfáà rẹ̀ ni ó ti wí jáde ó láwọn lọ́ọ̀yà kan sí dìde wọ́n láwọn ràn wọ́n lọ́wọ́ jọ́ kejì ọjà ní gbogbo yín òfo ìṣirò kúlà àmọ́ àwòkọ̀dún náírà nílẹ̀ àríbì àti fáàkùláhù yàrá ọ̀bì ṣàtìtì wọ́n bá dídí sámúláhùn bá dàda. yàrá ọ̀bì ṣàtìtì wọ́n bá dídí sámúláhùn bá dàda. bẹ́ẹ̀ bá pé igba lọ́nà igba eléyìí tẹ́ ń ṣe pẹ̀lú Àgbàlá Gabriel àbòsí ni tó bá jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn là ń sọ pa rẹ̀ máa sọ pé inna dina inda Allahi Islam ẹ̀sìn tó lọ máàkì lẹ́sìn Islam àmọ́ ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ìṣe ṣé jẹ́ ẹ̀sìn láti ẹ̀ ní ìdílé àkó yìí abọ́ gàrí di 1.5 abọ́ ráìsì 3,000 àpò ráìsì 80,000 à ń lọ Mẹ́kà 11 million kò sí kájẹyó mọ́ ìjẹ̀sílẹ̀ máa jà ṣé pilot ti ń wá bàálù ṣé mùsùlùmí gbogbo wọn kò sí kírísítẹ́nì ń bẹ̀ oúnjẹ tá à ń jẹ sáwọn mùsùlùmí nìkan ni wọ́n produce ẹ̀ kò sí kírísítẹ́nì ń bẹ̀ aláàbọ̀ làákàyè alábòsí ọmọ yẹn tó ti bá ṣe ń ṣe social media dé yìí tá a lọ bá ṣe tó ọ̀sọ̀ pọ̀ dárí èèyàn mẹ́wàá ń lọ ẹnìkan wá ní ẹwọ wèrè mẹ́sàn-án sáà tí mo pọ́n gẹ́gẹ́ ní wèrè ó ta alágbó ń tẹ̀yìn òróró bẹ́ẹ̀ ni fóònù táwọn lò yìí ánsẹ̀tì àwọn tí wọn ọ̀dọ́ lọ́mọ ni wọ́n ṣe àwọn tí wọn ọmọ lọ́ ni wọ́n ṣe wọn ò kírun wọn lọ ṣọ́ọ̀ṣì Facebook tó kálukú ti ń ranjú wọn wọ̀nyí kìrìsìtẹ́nì lónìí iná ṣàyàkùn lẹ́sẹ̀tà TikTok kìrìsìtẹ́nì lónìí WhatsApp kìrìsìtẹ́nì lónìí. èèyàn mẹ́wàá ń lọ èèyàn kẹsàn-án tó wá sọ pé ẹ wo wèrè mẹ́sàn-án òun gẹ́gẹ́ ní òun nìyálàyà wèrè òun ní wèrè
jununu kama jinunu falasta bi wajidi walesa yudawi min jununu torí náà arákùnrin má kọ́ bọ̀ mí lẹ́nu o Sumuratul Mumini èsì ọ̀rọ̀ la kọ́kọ́ máa ń kọ́ o àmèsì ọ̀rọ̀ gẹ́gẹ́ o bàbá àgbẹ̀lẹ́gbẹ̀jẹ̀ àgbàmọ́ ni Abu Aji ló gbé wá kéwú tó yanjú kì í ṣe fáàrí tí wọ́n lágbà o láyé bọ́ọ̀lù ọ̀run kẹ́mọ́ Abu Aji ló gbé wá kéwú tó yanjú kì í ṣe fáàrí tí wọ́n lágbà o láyé bọ́ọ̀lù ọ̀run kẹ́mọ́ bẹ́ẹ̀ ni dìde kan sọ pé mi ọmọ kéwú ó ní kó mo ṣe ń fa àyà mi oríire wo ní bẹnu ayé ẹ ètò ọmọ oríire wo ló ti fi ṣe mo ṣe jókòó yìí bàbá ẹlẹ́ àní mi ọmọ tí mo fò kó dì mí bí tó ti dẹ́lẹ́ à ń bẹ tí ìṣe kan ọmọ mi tó tún wá jọkùnrin tó ti dọkọ ẹlẹ́ àtún wà tí ìṣe kan ẹjẹ mọ produce ti nínú Islam kí lẹ ti produce ẹ̀yin alágàbàgebè alábòsí ọba ara alẹ́ ṣe ó ní ọ̀dà ọba ara oko ṣe ó ní ọ̀dà ọba ara àdálẹ̀ ṣe ó ní ọ̀dà ọba ẹbí ṣe ó ní ọ̀dà ọba ara àlú ṣe ó ní wọn ọ̀dà ta ló fẹ́ bá ṣe tó ọ̀pọ̀ da ẹnu ẹ̀ lọ́wọ́ o gbogbo ẹ̀yin èèyàn mọ́sálásí wa yìí ohun mi ká blasta rẹ̀ lọ́sẹ̀ tá a fẹ́ mú yìí o sẹ́ni pé tí fi mọ́sálásí ìbú yín bá ṣe blasta rẹ̀ ọ̀dọ̀wọ́ Ọlọ́run ọ̀dọ̀wọ́ yín lẹ́yìn fi kí sún sáàtì mi sáàtì yìí waman kudira fali yufiki mimma ataahu Allah aba ba mu akasi buda to wenu da li yufiki su saati min saati waman kudira fali yufik mimma ataahu Allah Ọlọ́run ní dá wa láàmú ètò tó ní òní jù báyìí lọ torí mo ṣe bá ń sọ̀rọ̀ yìí mo ń travel kí ni mo wí á dẹ̀ lọ rí abọ̀ rí a ní lecture lálẹ́ yìí inshallah rahman a ní lecture ọwọ́ afẹ́mi wéwọ ìwọ tọ́lọ̀ káwọn olóríire yẹn ti àwọn ṣàkùṣàkù